ṣé kò sí. kò sí mà Bọ́lá ni mo wá wò lọ́dọ̀ yín mà. Bọ́lá. bẹ́ẹ̀ ni ìyàwó mi èmi pẹ̀lú ẹ̀ ní misunderstanding kékeré kan so bí mi ò ṣe rí ń lé mọ́ndé mo dẹ̀ nígbà òkú kò síbòmíì tó máa wá jọ̀dọ̀ ìlọ ni kí n wá wò mà. Bọ́lá. bẹ́ẹ̀ ni ìyàwó mi. Bọ́lá ní bíbá ẹ̀. bẹ́ẹ̀ ni. Bọ́lá tó ṣe pé ìjọ́ tí mo ti fojú mi rí gbẹ̀yìn ìjọ́ tó ti bú mi táwọn kò sí ohun tí ò fi mí wé ni mo ti fojú kan Bọ́lá gbẹ̀yìn. Bọ́lá ò sí lọ́dọ̀ tèmi. Jọ̀mọ́ ẹ má fọ àdá sí ẹyẹ ọ̀rọ̀ tí ò tọrọ ni ìjà kékeré báyìí náà ló wáyé láàrin èmi àti ẹ ló dẹ̀ bí inú ló kú òlé mo dẹ̀ mọ̀ pé kò lókè mi lẹ́yìn ọ̀run kò síbòmíì tó máa wájọ ọ̀dọ̀ yín lọ ẹjọ́ àǹtí ẹ má jẹ́ kí n ṣe wàhálà kí. mo ní Bọ́lá ò sí bí báyìí. tó bá yà wá wá Bọ́lá síwájú irú àmì tẹ́jọ́ ń bára yín ṣe kiri kò tiẹ̀ kó dábì náà wá kẹ́ kóra kúrò wájú mi. mo wá Bọ́lá. ọ̀rọ̀ àṣàrò mi níbo ni wọ́n fẹ́ wá ọmọbìnrin tàbí ló dààmú lọ́mọ yìí fún mi báyìí torí ọ̀nà. wá. mo ti mọ̀ àti mo mọ̀ kọ́dọ̀ yìí ló wà mọ̀ pé ẹ̀ fẹ́ẹ̀sì ni ẹ jọ ẹ bá mi lò jáde. mo kúkú mọ fún ẹ mo mọ ọkọ tó ń ṣà láti ṣe mo mọ pójú ẹ le gan o fẹ́ ṣoògùn owó. èmi oògùn owó. o dẹ̀ wọ́n ẹni tó fẹ́ fi ṣoògùn owó. wọ́n pretend bẹ́ni pé o mọ nǹkan tó ń ṣe. èmi fẹ́ fi àbúrò tí ń ṣoògùn owó. mo wá pretend. sórí nǹkan kò gbọ́dọ̀ ṣàbúrò mi o tá a bá ń jà bí ká kúkọ́ o òun nìkan ló kù mí kù lọ́mọ ìyá torí náà nǹkan kò gbọ́dọ̀ ṣe tó ọ̀rọ̀ ojú wọ̀ bíbí kínní wo ẹ aṣọ ọkùnrin ó wọ̀ kiri láti jọ iṣẹ́ wọn nìkan ló máa ń fàṣọ ọlọ́kadà ni wo bàtà ẹsẹ̀ wo ẹ látòkè délẹ̀ ojú òsì ẹ̀ tì ẹ́ ẹjọ́ ẹ̀ pọ̀ ẹjọ́ Bọ́lá ni irú ẹ̀ sí Bọ́lá wá gbọ́ o nǹkan kò gbọ́dọ̀ ṣàbúrò mi o mo fẹ́ ní 24 hours péré ọlọ́ba ni wá àbúrò yìí wá. láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn fámìlì ẹ̀ àtàwọn ará àdúgbò yìí wọ́n á mọ kọ́ta àṣetí lè fi jó wọ́n àbúrò mi fún mi o lọ́wọ́ àbúrò mi fún mi kíákíá ó ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní. tó ní pé o jẹ kankan o mú kankan kí ló dé. oúnjẹ kan ní wàá rí. ṣé wàá bá mi jà ni. mi ò wá bẹ ìjà mo wá bẹ èso tán rẹ Bọ́lá ó ṣe é ṣe láàbẹ kọ́ ló ṣe é ṣe láàbẹ ó kàn dá ohun ẹ lẹ pẹ̀lú bọ̀dá Akin wọ́n ṣe láyé bẹ́ẹ̀ náà ò tiẹ̀ bójú ẹ̀yìn kó wá wò wọ́n àwọn ọmọ ẹgbàá mi ìgbà òjò ìta ló máa wà ìgbà òrùn ìta ló máa wà. ọ̀rẹ́ mi kò rí bóyá ń sọ yìí náà ṣé mo pé mi náà kì í ṣe èèyàn bẹ́ẹ̀ mo pé mi náà mi lè dédé ṣe kí n máa wò ábì kan kí n máa gbádùn káwọn ọmọ mi wà níbi kankan máa jìyà ẹ̀rù Akin ló ń bà mí mi ìfẹ́ wá síbẹ̀ mi ìfẹ́ ká kí tún mú mi àti wípé chief gbọ́dọ̀ mọ̀ pé mo lọ sílé Akin rárá. lówó ló sọ lẹ́nu o lè wá síbẹ̀ kí bọ̀dá Akin máa rẹ̀ báwo ni bọ̀dá fi kí n ṣe fẹ́ nù ẹ̀ bọ̀dá Akin ò lè mọ̀ pé wá bẹ́ẹ̀ náà àwọn ọmọ ẹ máa ń close ní 1 to 1:30 bọ̀dá Akin máa ń dé ní 3 àbí 4 period tí bọ̀dá Akin ò fi ní sí ara rẹ̀ wá dé yọjú wá wá àwọn ọmọ ẹ̀ chief ò lè ṣe nǹkan kan wọ́n mọ̀ sọ pé ẹrù chief ń bá ẹ̀ ṣe bí chief náà abiyamọ ni abiyamọ ní bó ṣe ń sọ̀rọ̀ yẹn ò dáa onẹ́rù chief ń bá ẹ̀ tí ló fẹ́ lọ wọ àwọn ọmọ ẹ̀. mo ti gbọ́ ṣé nǹkan tó ṣàfẹ́ ni kí wọ́n máa wò wọ́n. nǹkan tí mo fẹ́ yìí wá yọjú àwọn ọmọ ẹ̀. mo ti gbọ́ màá máa wò wọ́n ṣé o ti tán sìn kí ló máa jẹ. mi ò jẹun. káwa náà wọ́n máa jẹ ìwọ yóò kó jọ máa jẹ nǹkan. má disturb rẹ̀ mi kàn fẹ́ sáré débi kan ni but bọ́rọ̀ yẹn ṣe wà lọ́kàn mi ò ṣe ní kí wọ́n á rẹ̀. o ṣé ọ̀rẹ́ mi. èmi ni wọ́n ní ń ta wá lọ ọ̀nà láti kò èmi tẹ̀ wá lọ ni o wọ́n ní kí n bá yín dín ní ẹsẹ̀ yín kù ni ó yá dáre òkú fún mi. gánà fún gbèrè ọmọ wò ó gbẹnu dákẹ́ wo mọ̀ pé ọmọdé kan ìníná lẹ́kìtì táwọn ọmọ jò ní ìràwé kan sì ní dájọ́ ẹlẹ́kọ̀ọ́ sùkè wo bí òní lọ́wọ́ ẹ̀ mọ́. wọ́n ní ìwé ti yọ bàtà lábàtà ó gbé oníbàtà oníbàtà gba bàtà ó gbé wájú bàtà ajó bàtà gba bàtà olúwọn fi bàtà jó bàtà ìjọ́jẹ́ ti ká fi bàtà jó bàtà ẹni tó fi bàtà jó bàtà bàtà ní bàtà ó rí lẹ́sẹ̀. ọba adérọ̀gbà igun kọ̀ lónìí àkàlà kọ̀ àwọn tó ní ilé ayé pàápàá wọ́n kọ̀ ẹ̀ ń bẹ̀ nítorí pé ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó di dandan kójú ẹ̀rí ohun tẹ́nìkan ò rí ó ti rí tiẹ̀ nu. lóòótọ́ ni adérọ̀gbà eégún rẹ ti dalẹ̀ ajá sì ti kálẹ̀ dojú eégún rẹ ekòló rẹ ti dalẹ̀ ó ti sùn lókè èèpẹ̀ ó yẹ lẹ́ni tí máa ń gbà rí èèyàn ọ̀dàlẹ̀ balẹ̀ pé ní bá ti dalẹ̀ yóò balẹ̀ lọ ni.
ènìyàn rúbọ mọ́ òrìṣà tá a bá ń sìn tá a bá fún léwúrẹ́ tá a fún lẹ́gbùtàn bí ò bá gbà ẹ̀ sì fílẹ̀. torí ọba Fábùnmi la ṣe wá a wá fi ẹjọ́ rẹ̀ sùn ẹ̀yin òkú gbígbẹ kí ẹ bá wa ṣe ṣàkàṣàkà kí ẹ ṣe bó ṣe ṣe ń ṣojú. olúgo ní kúkú olúkẹdùn níjọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbèso ìjọ náà ní gbọ́jọ́ òkú ẹ̀ gbogbo ẹni tí wọ́n forí èmi ọba Fábùnmi bẹ́yìn adìyẹ bá forí sàpàtà ìtúká ni o ibi ni kó máa bá wọn torí èmi àrísá náà àkótá gidi oòrùn ẹni àbísí ìgbẹ́sí ibi rẹ̀ sójú ọ̀nà. Fábùnmi ìwọ ọmọ ránṣẹ́ sí o. Olúṣọyè. Ìgbà tó dé o. Ìgbà ìyà tó dé lẹ ń lò ó. Ìgbà ìyà ló dé o. Ìgbà ìyà ni kí ọkọ bọ́ sínú ilé ìdáná kó máa dáná kó máa padà mọ́ sórí tébù tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀ tẹ̀gì. Ìsọ̀yè o. Ìfẹ́ òtítọ́ ti sọnù o, ìfẹ́ ojú ló dẹ̀kun o, ẹ̀yin ọkùnrin tí wọ́n ga ò lọ́wọ́ àwa obìnrin alẹ́kùn yín gàlẹ́gàlẹ́ bí ẹṣin yẹn lè ṣe yín báṣubàṣu bá ṣe fẹ́ agbára ń bẹ lọ́wọ́ àbò ìsọ̀yè o. Ìrètí Àfáyẹmí ti wá kọ̀rọ̀ fáínálì ẹ̀wọ̀n bọ́kọ tí ń dọ̀bálẹ̀ falẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ ti wọ́n ga ò ìsọ̀yè Yọ̀mí Fàṣíjogúnkù Mr Mugun Ọdúnládé Adékọ́lá ìkà tí ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ajábọ̀bọ̀ tiẹ̀ fúlọ́mù bífẹ́ òtítọ́ bá wá wáyé ìṣẹ́ ṣówó wá ṣe é rà fẹ́ bí I love you hàn mí ṣó ti parí. Ìwọ wí tó o ní ọmọ àlèlè bíbí ìwọ lèmi bímọ fáwọn chinko mo yìnbó àfàbọ̀ báwọ̀ jẹ́ kí n kọ́kọ́ bélé tó pèrè ẹ̀ lọ́mọ bá sọ̀rọ̀ ńlẹ́ ó jàre ọmọ bá tọ̀rìn wá. ìwọ tó ṣe pé ṣe ni bàbá ẹ máa lọ ń bá àwọn ọmọ tó máa lọ máa rèpù wọn mọ́ ọ̀nà odò nígbà tí bàbá ẹ ṣì wà lórí oyè àwọn 7 ni bàbá ẹ rèpù tó fún lóyún papọ̀ àwọn 6 lọmọ wọn kú nínú wọn kí kábíyèsí yẹn bàbá ẹ kó tírèsì ẹ lọ kó bà lè lọ́mọ láyé ńgbà tó máa ṣèwádìí náà ló wà ń lo èyìnbó ìlú òyìnbó tó wà òun náà ṣé báwọn ló ń ṣe ń bẹ̀ ní bàbá ẹ ṣe dúró tó fi fi style wà bọ́n ṣe mú ẹ jáde wá sílé ètò òdeun náà ní lẹ́sórí adé yín lẹ́sọ́dọ̀ orí kọ́lọ́rìn. àwọn ọmọ tí ò ní kẹ́ tó pàṣẹ. ó jásí ó dúbò mi. bàtí ò ní gẹ̀ tó pàṣẹ. Hello Túnjí èmi ọmọba ni. ọmọba báwo yìí náà so ok. àwọn tèmi náà kọ́ ní London. àwọn ará London wà àwọn ará Èkó náà kọ́ṣọ́ wà. gbogbo wọn wà. màá wá sí Nàìjíríà ṣùgbọ́n. nǹkan tí ò lè jẹ́ kí n gbé London láéláé ni mo kàn máa wọlé mo máa jáde ni. ok ó dàbọ̀. ó dàbọ̀. London tẹ́lẹ̀ ni o ó tó di pé ó padà sékù ọ̀bọ̀ yìí tó bá lè yọ màmá rè ọ̀bọ̀ yẹn wọn ò lè pín kan mi ò bó lè má rí láyé. gìrìgìrì bí ẹni tí mọ́là adébáfẹ́ gbin òrìdé tó ló wọn gbàjọ lọ́jà bàbá rẹ̀ wọ́n lè gbin òní ríbi jó ẹ bá ń fààyè fárẹwà kó ríbi jó ẹ fààyè fárẹwà kó ríbi jó. ẹ̀yin ọ̀pọ̀ pé wọ́n ti yan Akínlolú gẹ́gẹ́ bí mọ́gàjì. ṣé o Akínlolú ọmọ àti ìgbọ́ pa àṣẹ lé lọ́wọ́ ṣé bí ẹ ti yànyànnú lójú ẹ ó kéwe. àṣẹ nǹkan burúkú mò ń jókòó tí láti jẹ àṣẹ ẹ̀ lóògùn rẹ kankan tí yẹn fi lè sórí rẹ abo ogun ká ọlọ́wọ́ da ọlọ́wọ́ da. ẹ má jẹ́ àtúnra bẹ́ẹ̀ kọ́ a ti fi ń joyè ìlú sì ti fọwọ́ sí i ṣùgbọ́n gbogbo yín kọ́ lẹ pójú òṣùwọ̀n. bọ̀tọ̀ ó lè ṣe èmọ̀ pé a gbọ́dọ̀ náwó sí mi àdè ṣetán láti náwó yẹn níwọ̀nba. irú ìró burúkú wo ni màá ń gbọ́ látọ̀nà ọ̀dọ̀ yín ìró tí ọba kò mú gbáà ni. bẹ́ẹ̀ kọ́ là ń ṣe yàn yín o ọ̀dọ̀ wa níyìn gàwúrí gàwú ní owó lọ́jà haúsá ẹ gbọ́ báwọn èèyàn wa bí wọn bá dìbò sápò wọn ò ní dìbò sápò tí o no dìbò sápò no dìbò